Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ lónìí fún oore ọ̀fẹ́ ńlá èyí tí a rí gbà lẹ́ẹ̀kan sí. A yìn yín torí pé ẹ̀yin Ọlọ́run ẹ̀ ń ṣe bẹbẹ nínú ayé wa. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run wa nítorí pé ohun gbogbo ń bọ́ sí fún ayé wa. Torí pé a ní yín ẹ sì jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó borí ayé wa. Ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Lẹ́ẹ̀kan sí Ọlọ́run wa, àtúndé o. Àtúndé àtúnwá béèrè. Àtúndé àtúnwá bẹ̀bẹ̀. Àtúndé àtúnwá ṣìpẹ̀ ní ọ̀dọ̀ yín. Ní orúkọ Jésù Kristi ẹ ó rí àánú gbà lónìí. Mo ní orúkọ Jésù ẹ ó rí àánú gbà. Ní orúkọ Jésù Kristi mo ní ẹ ó rí àánú gbà lórúkọ Jésù Kristi. Ọlọ́run aláàánú lórúkọ Jésù Kristi yóò rántí yín lónìí. Gbogbo ìbéèrè yín pátá Ọlọ́run yóò sì dá yín lóhùn. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí a máa tún dúpẹ́. A tún fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run tó dá wa wípé Ọlọ́run tún ṣeun lẹ́ẹ̀kan sí nínú ayé wa. Nígbà gbogbo tí a bá ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní àwùjọ, èèyàn kan ṣáà máa fọpẹ́ fún Ọlọ́run ni. Torí pé béèyàn ò bá mọ Jésù béèyàn ṣe mọ̀ báyìí, Ọlọ́run mọ̀ bí tí ayé olúwẹ̀ yóò yọrí sí. Mo ní ìfilọ̀ kéékèèké bíi méjì kan. Tàkọ́kọ́ ẹ̀sìn ni pé lágbára Ọlọ́run bẹ̀rẹ̀ láti November 1 ẹ ó máa rí countdown wa fún fire conference wa ní ọdún yìí ní ìlú London. Ní agbára Ọlọ́run bákan náà channel ọ̀tọ̀ ẹ ti máa rí afẹ́ channel ọ̀tọ̀ kan ń bọ̀ lọ́nà. A pè yẹn ní Sam Ológo lórúkọ channel yẹn. Pé àní channel ibi méjì là ń lò tẹ́lẹ̀. Ìkan fún ìjọ wa fún ẹ̀yin tá jọ ń jọ́sìn níjọ́ Sunday ìyẹn wà fún ọ̀rọ̀ ìjọ ẹ̀yin a pè ní Masige TV. Tẹ́ ẹ bá tún gbàgbé àwa ní ètò jẹ́ títí wa tá a pè ní Ohun Àánú ìyẹn ti wà tipẹ́. So fún iṣẹ́ ìránṣẹ́ Sam Adeosun ministry tí a fẹ́ bẹ̀rẹ̀ ní ọwọ́ agbára a máa dé ìlú yín sẹ́ ẹ̀yin náà ẹ máa fi ṣàdúà bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn. Mo ní a máa dé ìlú tí ẹ wà. In fact ó wà gan ká délé yín. Àkànmọ̀ bóyá ẹ mọ oúnjẹ tá a láìkì jù ni. Ó wà ká délé yín gan ká gbàdúrà fún yín ká súre fún yín. Ó wà bẹ́ẹ̀ gan tó wà lọ́kàn wa gangan sí nìyẹn. So a ó bẹ̀rẹ̀ ní ọwọ́ agbára lọ́tẹ̀ yìí. Bàbá ibi ìlú tá a bá ti dé báyìí a ó dé ilé àwọn ènìyàn. Tí ẹ̀mí Ọlọ́run rán wa ni o kì í ṣe pé bóyá a kàn rò pé àbí ká tiẹ̀ máa lọ ilé àwọn èèyàn ni. Ẹni tó bá mọ̀ wá dáadáa a mọ̀ pé àwa reserved a kì í bẹ́ káàkiri bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n tẹ́mi Ọlọ́run bá ti rán yàn èèyàn kì í ṣe pé bóyá Olúwa kò wù mí ṣe kò sí kò wù mí ṣe ń bẹ̀ o kó lu ẹ̀ má lọ tẹ́ lágbára Ọlọ́run á di ọ̀dọ̀ yín. So a fẹ́ ní dedicated channel yẹn ó pẹ́ jù tó bá ti di November 1 báyìí you have direct yín síbẹ̀ ẹ ṣáà bá wa subscribe fún kẹ́ lè máa rí àwọn bá ṣe ń jù ẹ tètè máa rí. Ìfilọ̀ kejì so countdown máa bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run ní November 1st ní ọdún yìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣàlàyé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ti ń ṣàlàyé nípa prayer radio. Àwọn ọmọ mi kan ni wọ́n initiate ẹ̀ àwọn kan náà dẹ̀ support ẹ̀. Wọ́n bá wa sọ̀rọ̀ lójoojúmọ́. A ti bẹ̀rẹ̀ ṣẹ́lẹ̀ lórí oṣù wọ́n máa take wa ní weeks. Kì í ṣe nǹkan tó yẹ ká ètè ṣe ni ṣùgbọ́n àkókò time yẹn ni ló ń bá wa fẹ́ràn báyìí àwọn náà ń bá wa fẹ́ràn náà o. So àkókò yẹn ni so a dẹ̀ fẹ́ ṣe bí tàtijọ́ mọ́ débi pé àfàyélẹ̀ láti rest àfàyélẹ̀ láti sùn àfàyélẹ̀ láti ṣe ohunkóhun ó wá sẹ̀ sí yàn lára àfẹ́ ṣe yẹn mọ́. So bọ̀sùn wa ti ń ṣiṣẹ́ lé lórí láìpẹ́ yìí á darí wa síbi tí a ti máa rí fún àwọn tó jẹ́ pé ó dàbí pé ó ti di lifestyle wọn prayer radio yẹn ó dàbí pé ó ti di lifestyle wọn. So kò lè sí nǹkan tá a lè ṣe sí. So mo gbàdúrà pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa lórúkọ Jésù. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Èrò ènìyàn man's thoughts. Èrò ènìyàn. Ṣé rí kí ni nǹkan tá a pè ní èrò ènìyàn gan téèyàn lè fi yan gan téèyàn lè fi proud pé èrò ènìyàn Bíbélì jẹ́rìí sí pàápàá pé èrò ènìyàn kò dáa. Èrò ènìyàn ò dáa kò sí nǹkan tó dáa nínú èrò ènìyàn. Èrò ènìyàn sí ara ẹ̀
nǹkan ẹ gbọ́ ṣé ìgbà tí èèyàn ti ń ro ibi sí ara ẹ̀ mọ́mì ẹni tí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yẹn pé ó ń ro ibi sí yẹn òun gan fúnra ẹ̀ ń ro ibi sí ara ẹ̀ ẹjọ́ báwo ni ṣe ní ro ibi sí yín ẹ mọ ìṣòro tó ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ní lónìí a ò gba àkóso èrò ọkàn wa a ò gba àkóso ẹ̀ èrò ọkàn ẹlòmíì ó burú jáì sí òun gan fúnra ẹ̀ ẹjọ́ ẹgbọ́n náà báwo lè ru ẹni bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe rere nínú àdúrà yìí ọ̀tọ̀ níbi tá a máa gbé àdúrà ìgbà o ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ṣe pé ó ti mọ́ wa lára wọ́n ní a máa gbàdúrà ó yá gbogbo èrò tá a rò sí mi ó yá padà àwọn nǹkan tí a fi tá a mọ̀ mí ní kò dáa o ẹ listen o ṣùgbọ́n a ti wà obsess lórí àwọn irú àdúrà bẹ́ẹ̀ kí ọ̀tá kó dákẹ́ lójijì kí ọmọ ọ̀tá kó kú àwọn nǹkan báwọn yẹn ni a ti wà obsess lé lórí mí ní kò dáa o ṣùgbọ́n tá a bá ti wà obsess lé lórí èèyàn ò ní ríra ẹ̀ béèyàn ẹni tí ò bá dẹ̀ ti ríra ẹ̀ ó máa forí ṣánpọ́n kì í ṣe pé òkodoro ni ẹni tí ò bá ti ríra ẹ̀ ìṣẹ́jú mélòó ó máa forí ṣánpọ́n sí báyìí ilẹ̀ àmọ́ àwa dàbí pé kò sí ọlọ́run ẹ gbọ́ ṣé kò sí ọlọ́run mo bá yín sọ̀rọ̀ ni mọ́mì ṣé kò sí ọlọ́run wà lórí ìtẹ́ ọlọ́run wà ló ń ṣiṣẹ́ lójoojúmọ́ kò dáwọ́ iṣẹ́ dúró nítorí náà la ṣe máa dojúkọ àdúrà ẹ̀ pẹ̀lú agbára ẹ̀rí ibi tá a sì ti bẹ̀rẹ̀ nìyẹn mo sọ lẹ́ẹ̀kan mo ní ọlọ́run tó dá wa òun gan mọ èrò wa ó mìírí ẹ̀gbọ́n kan tí ọlọ́run sọ nípa èrò ọkàn ènìyàn ni nínú ìwé Psalm 94 verse 11 Psalm 94 verse 11 bíbélì sọ pé ó ní olúwa mọ èrò inú ènìyàn ó mọ̀ pé asán ni mo farabalẹ̀ lọ wo ọ̀rọ̀ yẹn pé nígbà tí mo kọ́ kàgàn ní ṣé bó tiẹ̀ da èrò ènìyàn asán ni ìyẹn pé tẹ̀ bá ro ibi sí ọmọ ẹ̀ asán ni jàre kò mí ní bá bẹ̀rẹ̀ sí study ẹsẹ̀ yẹn pé kí ni bíbélì ń sọ bí the Lord knows the thoughts of man that they are futile kí ló ń jẹ́ asán yẹn nígbà tí mo bẹ̀rẹ̀ sí yẹ̀wò ẹ̀rù bà mí ó ní èrò ènìyàn wà productive tó ń sọ nìyẹn kò wà productive at all yẹn ni pé èrò ènìyàn ò mú nǹkan rere bá ẹnikẹ́ni èrò ènìyàn oh my God ṣẹ́rí ìṣẹ̀dá ènìyàn gan tí ò bá tí ì bọ́ lọ́wọ́ èrò ibi a ṣiṣẹ́ a tún fọwọ́ ara ẹ̀ fi èrò ara ẹ̀ dànù níbi tó burú dé torí ẹni mo ṣe fẹ́ ká fókọ̀sì lórí ara máa ń sọ fún wa ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ ẹ tí ẹ mẹ́nu kúrò lórí ọ̀tá wà omi ò sọ pé tẹ bá pẹ́ ẹ ti ń bá wa bọ̀ tipẹ́ ẹ mọ̀ pé acknowledge ẹ̀ pé ọ̀tá wà acknowledge ẹ̀ wípé àwọn ẹ̀mí òkùnkùn wà acknowledge ẹ̀ wípé àwọn abínú ẹni wà ṣùgbọ́n fókọ̀sì wa ò gbọ́dọ̀ wà lórí àwọn wọ̀nyẹn tá a bá fẹ́ gbègbè ayé àlàáfíà Jésù Olúwa gbogbo èrò asán lórí ayé mi ẹ̀jẹ̀ Jésù parẹ́ gbogbo èrò asán lómi èrò asán lórí ọmọ ṣé ọmọ yóò ní kú báyìí ṣé ó the first èrò tó wá sọ́kàn yín mà dádì the first èrò tó wá lọ́kàn yín sà ó ní pé ṣé ọmọ yín ò ní kú báyìí kí ló lè mú èrò yẹn kó gbilẹ̀ tó bẹ́ẹ̀ nínú ọkàn yín tẹ́gbà òkè nǹkan tó máa ṣẹlẹ̀ sí ayé yín nìyẹn pé gbogbo làálàá yín lórí ajá sásán ó bà mí lẹ́rù o Lord all futile thoughts over my life the blood of Jesus erase it today gbogbo èrò asán lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi ṣe pé mi sọ pé ètò èrò ẹ fìyẹn lẹ o a sì ń bọ̀ gbogbo bẹ̀ yẹn gbogbo èrò asán lórí ayé mi gbogbo èrò asán tó mú káyé yẹn pasán ẹ kúkú làbẹ́ kó lè yé yín tẹ bá ń gbà gbogbo èrò tó mú kí ayé yẹn pasán every thought that makes one end in futility á kó kàn mọ́ ayé yẹn pasán iṣẹ́ yẹn á pasán èrò burúkú ló dẹ̀ fà á ojoojúmọ́ wọ́n gbógun tìmí lẹ́nu iṣẹ́ wọ́n fẹ́ kíṣẹ́ mi dáa wọ́n fẹ́ ṣe mẹ́nu kó lórí àwọn tí ò fẹ́ kó dáa kẹ́ẹ̀kọ́ Jésù pé Jésù Kristi fún mi ní ìsinmi lórí iṣẹ́ yìí ó tán kí iṣẹ́ dẹ̀ gbogbo èrò tó lè mú kí ayé mi pasán gbogbo èrò tó lè mú kí ayé àwọn ọmọ mi pasán ní orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù parẹ́ ẹ̀jẹ̀ àgbàdua ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo èrò tó lè mú kí ayé mi pasán tàbí kí ayé àwọn ọmọ mi pasán tó mú ìpasán wá bá ayé ènìyàn ní orúkọ Jésù Kristi ó yá ẹ̀jẹ̀ Jésù Olúwa fi parẹ́ 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 ní orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù Olúwa fi parẹ́ Olúwa fi parẹ́ Olúwa fi parẹ́ Olúwa fi parẹ́ gbọ́ àdúrà
Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin náà ẹwẹ́nu ọkọ̀, ẹ farabalẹ̀ wò dáadáa. Ẹ rí, mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, mo dẹ̀ rántí ọ̀rọ̀ ẹ̀ǹkántà mi pẹ̀lú mọ́mì yẹn. Kẹ́yìn náà lè fi rí pé asán pọ̀ nínú èrò ènìyàn. Ẹ̀gbọ́n, mo sọ lẹ́ẹ̀kan, mo ní kí ló lè fà nínú ayé yìí, nínú gbogbo nǹkan tó yẹ kéèyàn rò láyé, kó jẹ́ pé èrò ibi ló máa wà lọ́kàn ẹ̀ lórí ayé ara ẹ̀, èrò ibi ló máa wà lọ́kàn ẹ̀ lórí ayé àwọn ọmọ ẹ̀. Ẹ rí, mo ti sọ ọ̀rọ̀ rí every time tí máa kàn ní ha bí ìgbà tó jẹ́ pé ọmọ tèmi ò travel. Ẹ wo mọ́mì, ẹ fún ọkàn yín ní ìsinmi, kẹ́ sinmi lórí Kristi pé come what may, kò sóhun tó máa ṣẹlẹ̀. Ẹ tètè bẹ̀rẹ̀ báyìí, ó máa ṣe o. Ẹ wo, ẹ má yẹ kí n direct ẹ̀ sí yín sà, kó má di pé bóyá ìpè díẹ̀ ti ń wọ̀. Ẹni tí ò bá fún ọkàn ẹ̀ ní ìsinmi kó sinmi lé Kristi pé come what may, kò sí ṣòro, kò sí wàhálà, kò sí ìdààmú fún mi. Ẹni tí ò bá fi ọkàn ẹ̀ ní ìsinmi bẹ́ẹ̀ á gbé ìgbé ayé ẹ̀ débi pé Ọlọ́run tẹ̀ ti bá wa ṣe, àti ní àwọn pásítọ̀ wa tó jẹ́ pé nǹkan kò dojú wa kọ ni pé ogun iná ni la máa kú sí. Àwa náà dẹ̀ gbà bẹ́ẹ̀. Mi ní kú sógun, mi tẹ̀ ní dojúkọ ogun. Tó bẹ́ẹ̀ sọ pé Jésù ní ogun, òun gan ló lórí ogun, so kí ló kàn mí lórí gbogbo yẹn? Mi ní èyàn kì í concern lórí ayé ẹ̀, ẹ má ṣì mí gbọ́ o. Ṣùgbọ́n tẹ́yìn bá ti wá obsess lórí ẹ̀, a máa gbé ìgbé ayé burúkú o, a máa débẹ̀, ẹ ṣáà ní sùúrù. Mo ń sọ̀rọ̀ nípa pé kí ló lè mú èèyàn kọ́kọ́ ro ibi náà, the first thing. Mọ́mì yẹn ni ayé ìgbà tí mo ń sọ̀rọ̀ yìí, ṣẹ́ni lára àwọn experience yẹn wọn láti fi eliminate pé kì í kẹ́sẹ̀ pé téèyàn bá rí, because nígbà yẹn lọ́hùn tí ò sófin, anybody lè pè wá anytime. Àwọn nǹkan tó ń pè wá fún kò ní mínì rárá, bí ìgbà tó pé èèyàn kàn kó àwọn ọmọ jẹ́lósinmi jọ, wọ́n kàn pariwo bó ṣe létí mi nìyẹn. Ẹ má yẹn tàn yín o, mo sorry o, ṣe pé ẹ̀yin ó yẹ kẹ́ ẹ ti mọ̀. Inú mi ti ẹ̀ dùn pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ọmọ Ọlọ́run tó pé wọ́n ti mọ̀ mí, so wọ́n ti mọrú yẹn tí mo jẹ́, so wọ́n kò ti gbà kámú lórí ayé mi. Bí ìgbà tí nígbà òótọ́ ni o, ìyẹn ló jẹ́ káàkiri kò pé kí irú iṣẹ́ ìránṣẹ́ wò lélẹ̀ là ń bá kiri. Ṣé bí ayé ṣe máa dà náà ni Jésù àfidé? Ẹ ló sà, ẹ jọ sà, ẹ wò ẹlẹ́ẹ̀kẹta rèé tí mo máa yàgbẹ́, màá wọ́n ní kí lẹ̀ṣẹ̀ mẹ́ẹ̀ pé ìyàgbẹ́ lẹ́ẹ̀mẹ́ta? Ṣé mi fúnra mi tẹ bá sọ̀rọ̀ mi ìyàgbẹ́ lẹ́ẹ̀mẹ́rin rí ni? Òótọ́ ni, torí mo ti rí lóru ọjọ́ kan lọ́jọ́ pé mo yàgbẹ́ tó ẹ̀mẹ́rin, kì í ṣe ẹ̀kan ló dẹ̀ ṣẹlẹ̀ sí mi. Bóyá nǹkan tí mo jẹ́ ó máa ṣe o. Wọ́n ní ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi, ẹ má jẹ́ kí, mo ní kí ló lè mú yín ronú bẹ́ẹ̀ yẹn pé ìgbà tẹ́ ti yàgbẹ́ lẹ́ẹ̀mẹ́ta yẹn, ẹ ṣàánú mi ló kàn, kí lẹ́ lò bó máa ṣẹlẹ̀? Pé àwọn ọmọ wọn kéré ni, ká má di aláìníyà. So àwọn nǹkan báwọn yẹn ló pọ̀ jù nígbà yẹn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọlọ́run ti dàgbà o, àfàwọn kọ̀ọ̀kan tí ò tí mọ̀ bí tó ṣe ń lọ, òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọlọ́run ti dàgbà tó dẹ̀ mú inú wádùn tá a máa bá wọn sọ̀rọ̀ lónìí. Mọ́mì yẹn ni ẹjọ́ sà, ẹjọ́ náà dẹ̀ bú sẹ́kún lójijì. Mo dẹ̀ bẹ̀ sí bẹ̀ mí, wọ́n bú sẹ́kún, mo ní kí ló dé mọ́mì, kí ló ṣẹlẹ̀ báyìí? Ó pẹ́ kí ìgbà tó yá mo jágbe mọ́ wọn tó ló ti wá sú èmi pé ẹ̀gbọ́n kí ló máa pa fóònù, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ọmọ wọn ó gbéra láti ìlú tí wọ́n wà, ó lòun lọ sí ìlú mi, wọ́n ní 5 hours drive dẹ̀ ni. Wọ́n ní àwọn làwọn gbé lọ síbi tó ti máa wọ bọ́ọ̀sì lọ síbẹ̀. Mo ní yes, kí ló tún wá ṣẹlẹ̀? Wọ́n ní báwọn ṣe wà lójú ọ̀nà náà ti ń pè é, wọ́n ní fóònù ẹ̀ ò lọ, pé fóònù ẹ̀ ìgbà tó wá yá wọ́n ní fóònù ẹ̀ switch off. Wọ́n ní kí lè, mo ní yes, kí lè kó wọ́n láṣẹlẹ̀, wọ́n ní òun náà ló ṣẹlẹ̀ nìyẹn. Mo ní kí ni bí lọ fẹ́ parí ọ̀rọ̀ sí? Wọ́n ní Ọlọ́run má jẹ́ kéèyàn má fọwọ́ rẹ̀ gbọ́mọ ẹ̀sìn, kọ́ Ọlọ́run má ṣàánú wọn. Mo ní kí ni èrò, kí ló dé tí ó yẹ pé èrò tó kọ́ wọnú yín nígbà tẹ́ pé ọmọ yín tí fóònù ẹ̀ ò lọ ni wípé ẹ máa gbé ọmọ yẹn sìn? Náà wọ́n á wò mí. Mo ní irú ìwúre wò lélẹ̀? Ẹjọ́ ṣé ẹni tó ronú bẹ́ẹ̀ yẹn ṣé kò ní ronú pé tọmọ ọlọ́mọ bá kú ó kú gbé náà nìyẹn nígbà téèyàn ti ro ibi síra ẹ̀? Ẹ̀rí oníbẹ̀lì ń sọ lẹ́ẹ̀kan yẹn pé gbogbo èrò Ọlọ́run mọ̀ pé gbogbo èrò inú ènìyàn asán ni, kò wà productive. A sọ fún Ọlọ́run gbogbo èrò ibi nínú ọkàn mi, gbogbo èrò ibi sí àwọn ọmọ mi, sí ọkọ mi, sí aya mi, sí iṣẹ́ mi, sí aládùúgbò, sí ìdílé mi, ní orúkọ Jésù Kristi ẹ jáde. All evil thoughts in my life, all evil thoughts to my children, to myself, to my husband, to my wife, to my work, to my neighbors, to my family, out in Jesus' name. Gbogbo èrò ibi pátá
tó ń bẹ nínú ọkàn mi sí ara mi, sí àwọn ọmọ mi, sí ìdílé mi, ẹ jáde, ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo èrò ẹbí lórúkọ Jésù Kristi sí àwọn ọmọ mi, gbogbo èrò ẹbí sí ìdílé mi, gbogbo èrò ẹbí tí mo tún rò sí ayé mi pàápàá, ní orúkọ Jésù. Ó yá ẹ máa jáde, ó yá ẹ máa jáde, ó yá ẹ máa jáde, ó yá ẹ máa jáde. Olúwa ẹ yọ ọwọ́ yín kúrò nínú ayé mi. Èrò ẹbí ẹ gbọ́rọ̀ Olúwa lónìí, ẹ yọ ọwọ́ yín kúrò nínú ayé mi. Ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, òkodoro ni ṣé mo sọ fún wa ní àdúrà tá a fẹ́ gbà yàtọ̀, torí pé ó máa ń wù mí kí n fókọ̀sì ara tèmi tí máa ń gbàdúrà. Mo yẹ sọ tipẹ́ o, ohun tó fún wa ní ìfọ̀kànbalẹ̀, ohun tó jẹ́ ká lè gbé ìgbé ayé wa nínú ayọ̀, ó ní wípé kò tí máa gbàdúrà 10, 9 nínú ẹ̀ máa dojúkọra mi ni o. Mi ìráyè àti gbàdúrà ọ̀tá kankan o, òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn o. Nfẹ́ nìkan lápẹ̀rẹ̀ lẹ́njọ́ mẹ́ta mo nígbà tí wòlíì wèrè kan, wòlíì wèrè nìyẹn tó gbójúgbóyà asọ̀rọ̀ ẹ̀ yẹ́sì àdàrúkọ ṣe mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n ajúwe ẹ̀ fáwọn èèyàn eléyìí ò kì í ṣe ọmọ Ọlọ́run ká tó wá pé ìránṣẹ́ Ọlọ́run. Àwọn ọmọ ìjọ ẹ̀ wọ́n pè mí, wọ́n ló máa pa mí o, wọ́n ló máa ń pààyàn níwájú Ọlọ́run àti ènìyàn. mo ń jẹ́rìí yẹn fún ẹnìkan last week, mo ní àti ẹ̀kúnlẹ̀ gbàdúrà ṣé mo ti ráàyè irú nǹkan báwọn yẹn pé Olúwa wọ́n mà ló máa pa mí, Olúwa má jẹ́ ó pa mí, má jẹ́ ó pa mí, ó fẹ́ pa mí. Ẹ bá fẹ́ pààyàn sọ fún yàn, ẹ jẹ́ lọ́jọ́ kò ní nǹkan kan, ó kàn ló bẹ́ẹ̀ tó bá lè ràn iṣẹ́ kan intimidate èèyàn adákẹ́. Mo dẹ̀ tún sọ, mo tún padà sọ. Mo kàn decide pé kì í ṣe ònìkan ni mo bá iṣẹ́ ìránṣẹ́ mi wá, àwọn ọmọ Ọlọ́run ni Ọlọ́run rán mi sí kí n filẹ̀ kó máa jẹ̀rẹ̀ rẹ̀, kó máa jàporó ẹ̀ lọ. Ẹ wo kí ni implication kéèyàn máa ro èrò ebi. Ẹ wo téèyàn ò bá ṣọ́ra, ìdìbàjẹ́ àwọnú ìdílé èèyàn, corruption, èrò ebi ló máa ń fà. Tẹ́ ẹ bá ti rí pé ṣẹ́rí, mo máa sọ wọn mo ní ìpìlẹ̀ ní gbogbo nǹkan, ẹ lọ wo ìpìlẹ̀ dáadáa tí nǹkan bá ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá ti wá rí pé àwọn nǹkan méjì wá ń yíwọ́ àìní ìtẹ̀síwájú, ẹ wo àwọn tó wà nínú ìdílé yẹn dáadáa, èrò ebi kún ọkàn wọn. Téèyàn bá ro èrò ebi, á gbé ìgbé ayé yẹn ló máa gbé. Ẹ gbà mo sọ fún yín. Ẹ wo tí wọ́n fẹ́ ṣe experiment, ẹ fẹ́ ṣe research yẹ, ẹ tẹ̀lé àmọ̀ràn wa lónìí. Na in the next 3 months ẹ padà wá kẹ́ni rọ́là ń pa, ẹ padà wá ẹ máa áyà yín lẹ́nu bí ayé yín ṣe máa turn around. Torí pé tí èèyàn bá ń ro èrò ebi, á bẹ̀ sí gbé ìgbé ayé ohun tó ń rò. Physically ẹ máa rí ẹ̀ṣẹ̀ nínú ìdílé yẹn, á máa farahàn díẹ̀díẹ̀. Spiritually ńkọ́, ẹ rí àwọn agbára òkùnkùn wọn á gbàkóso ayé yẹn. Ẹni á sùn kò ní rọrùn sùn, tó bá dẹ̀ máa sùn wàhálà àti dààmú ni. tó kí ló rí fà èrò ebi ni àwa kìrìsìtẹ́nì wọn kọ́ wa láti ro èrò rere ọlọ́run mi o àwọn members of the family wọ́n máa gbígbé ayé ìgbàjọ́ pé Sátánì ló ń remote ayé wọn. Proverbs chapter 4 verse 23 ẹgbọ́n kan tó sọ ni Proverbs òwe nìyẹn Proverbs chapter 4 verse 23 bẹ́ẹ̀ ni ju gbogbo nǹkan ìpamọ́ lọ ìyẹn pé ju gbogbo nǹkan tẹ́ ẹ lè pamọ́ láyé yín lọ ó ní pa ọkàn rẹ mọ́ nínú ohun nítorí òun ni orísun ìyè ó ní keep your heart with all diligence for out of it spring the issues of life. Ju gbogbo nǹkan pamọ́ lọ pa ọkàn rẹ mọ́ nítorí òun ni orísun ìyè. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọkàn ènìyàn ni orísun ìyè. Téèyàn ò bá pamọ́ á sun burúkú, téèyàn ò bá pamọ́ á sun ìbànújẹ́, téèyàn gbogbo àwọn nǹkan burúkú wọ̀nyí kò ní dé bá yín lórúkọ Jésù Kristi. Á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ mú gbogbo ìdìbàjẹ́ tó ń bẹ nínú ọkàn mi kúrò. Oh Lord, remove all corruptions in my heart. Gbogbo ìdìbàjẹ́ nítorí èrò búburú, gbogbo ìdìbàjẹ́ nítorí àìní èrò rere nínú ọkàn. Jésù Olúwa ẹ mú kúrò. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ìdìbàjẹ́ lórúkọ Jésù Olúwa ẹ mú kúrò ní ọkàn mi. Gbogbo ìdìbàjẹ́ lórúkọ Jésù Olúwa ẹ mú kúrò ní ọkàn mi. Nípa ríro èrò búburú ní ìdìbàjẹ́ tí ń wà lórúkọ Jésù Kristi. Gbogbo ìdìbàjẹ́ Olúwa ẹ mú kúrò, Olúwa ẹ mú kúrò. Ẹ mú èrò rere lónìí láti òní lọ. Lórí àwọn ọmọ wọn máa ro èrò rere, lórí ayé mi wọn máa ro èrò rere, lórí iṣẹ́ mi wọn máa ro èrò rere. Agbára tó ń sinmi lé Ọlọ́run lórúkọ Jésù Olúwa ẹ dàlú mi. Agbára tó ń sinmi lé Ọlọ́run lórúkọ Jésù Olúwa ẹ dàlú mi. Gbogbo ìdìbàjẹ́ Olúwa ẹ mú kúrò, Olúwa ẹ mú kúrò, Olúwa ẹ mú kúrò, Olúwa ẹ mú kúrò, Olúwa ẹ mú kúrò. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run
ǹjẹ́ ẹ mọ̀ bí tí ìdìbàjẹ́ ti ń bẹ̀rẹ̀ ibi tó ti ń wọlé tí ìdìbàjẹ́ ti ń wọlé sínú ayé ènìyàn ibì kan péré ni tẹ́ bá ti rí pé ìdìbàjẹ́ ó ti ń wọlé ẹ lọ farabalẹ̀ wo èrò ọkàn yín síra yín ẹ farabalẹ̀ wo èrò ọkàn yín sí àwọn ọmọ yín ìdí ẹ̀ ni pé tẹ́ bá ti báwo lè ṣe máa mọ̀ tẹ́ bá tó bá jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ kẹ́rẹ́ báyìí the first thoughts èrò àkọ́kọ́ tó máa wọ ọkàn yín ni pé yé ṣe mi fẹ́ẹ̀lì báyìí ṣe tó bá yẹ pé bó ṣe ń rí nìyẹn ẹ tètè bẹ̀rẹ̀ sí gbógun tì tó bá tẹ̀rù yẹn bá ti wá báyìí pé ṣe mi fẹ́ẹ̀lì báyìí lórúkọ Jésù mi fẹ́ẹ̀lì ó máa ṣe mo rántí ni ẹ̀yìn ó dàbí pé ọmọ wa tá a bí gbẹ̀yìn ni ọmọ wa tá a bí kẹ́yìn ni mo wà nínú church wa ìgbà yẹn tí mo ń sọ yìí ó kọjú sí títì ni so ibìkan máa ń wà ní area àwájú church wa yẹn tó máa ń tutù gan atẹ́gùn máa ń fẹ́ ń bẹ̀ dáadáa ìbòjí wà ń bẹ̀ ibẹ̀ ni mo máa jókòó sí ìyàwó mi wá pè pé ó dàbí pé nǹkan ṣe wọ́n pé àwọn gbọ́dọ̀ lọ hospital báyìí kíá ó ní mo sáré mo lọ pé máa kan ó ní mọ́tò ní church wa nígbà yẹn jọ bá mi gbé wọn dé hospital ẹ wò níwájú Ọlọ́run àti ènìyàn bí wọ́n ṣe ń gbé wọn lọ báyìí mo á kúrò níwájú ta yẹn kí n wọlé pé ìdí mo fẹ́ fi wọlé ni wípé kí n lè pray àkúngbàdúrà fún ìyàwó oníyàwó tó bá fẹ́ bímọ mo ṣe fẹ́ wọlé báyìí mo rántí mi mà ti kó báìbù tí mo gbé síwájú àtiwé n bá kó mo kẹsẹ̀ gbé padà sínú chọ́ọ̀chì báyìí èrò yẹn dẹ̀ wá lẹ́sẹ̀kẹsẹ̀ mi lè gbàgbé incident yẹn bẹ́ẹ̀ yẹn ṣe wá lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn pé ṣé olóbìnrin tó ń lọ yìí ṣùgbọ́n ààyè ló lọ yìí òkú ẹ̀ náà dẹ̀ máa gbé wa o lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní níbo mo sọ̀rọ̀ jáde ní omi ìsọ́ sínú immediately ni mo sọ jáde lẹ́nu báyìí pé mo ní níbo bí ìgbà tí mo bá èèyàn sọ̀rọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ṣí window nìyẹn mo rántí church yẹn louver blaze ní window church yẹn bẹ̀rẹ̀ sí ṣí àwọn louvers yẹn ní kọ̀ọ̀kan nìyẹn mo ṣí gbogbo ẹ̀ mo ní níbo kìí ṣe bí lórúkọ Jésù kìí ṣe bí mo ṣí gbogbo louvers tán mo ṣí gbogbo ilẹ̀kùn mẹ́ta ló wọnú church yẹn mo ṣí gbogbo ẹ̀ tán mo dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ní orúkọ Jésù Sátánì àti ìwọ àti èrò rẹ ibo ló fẹ́ gbà mo ti help ẹ mo ti ṣí window mo ti ṣí ilẹ̀kùn ibi tó bá wù ẹ́ ilẹ̀kùn mẹ́tàlá ni window tó wà ní church ó tó 24 ó yá jáde ẹ wò kò tó 18 minutes ní máa yẹn tó drive back mo ní kí ló dé ó ní wọ́n ní kán wá gbé àwọn baby things mo ní kí ló dé ọ̀nà ti wà ní labour already ìgbà tó máa fi dé wọ́n ti bímọ kí ló lè mú ẹ̀yin náà wò kí ló lè mú kí ìyàwó ènìyàn fẹ́ lọ bímọ tó pé níta kọ́kọ́ wà lọ́kẹ́ ẹ̀ pa ni pé òkú ẹ̀ náà máa gbé wá kẹ́ ẹ bá mọ̀ pé ẹni iṣẹ́ ṣe ni mò ń sọ fún yín mo ṣe fún yín ní àpẹẹrẹ yẹn o torí kò sẹ́ni tí irúgbẹ́ ò ṣẹlẹ̀ sí rí ni o mi ní tàn yín o pé àwa ìránṣẹ́ Ọlọ́run àwa òrò irọ́ ni àwa ti rò rí o ṣùgbọ́n a ti bọ́ torí pé a ti bọ́ yẹn a dẹ̀ ti rí àǹfààní ẹ̀ lèmi náà ṣe ń fún yín ọ̀nà tẹ́lẹ̀ máa gbà náà nìyẹn láti takò ní gbogbo ìgbà tó bá wá sọ́dọ̀ yín ní ìgbà 1000 ẹ takò ní ìgbà 1000 gbogbo a sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí gbogbo ìdìbàjẹ́ ẹ̀yọ nínú ayé mi nínú ayé àwọn ọmọ mi nínú ayé ọkọ nínú ayé ìdìbàjẹ́ òbòdò wà nínú ìdílé yín àtọ́ ẹ gbọ́dọ̀ gbà kí ìdìbàjẹ́ wọbẹ̀ tó bá ti wọbẹ̀ báyìí àti jáde bárakú ni o èyí tẹ́lẹ̀ mi ìbá kú ni mò ń sọ fún yín all corruption in my life in the life of my children in my family sọ fún Ọlọ́run you will now command that get out of my family in Jesus' name. Bí ìgbà as if you are seeing the corruption face to face. Gbogbo ìdìbàjẹ́ nínú ayé mi nínú ayé àwọn ọmọ inú ìdílé mi ẹ pàṣẹ fún ìgbà tẹ ẹ ń rí lójúkorojú báyìí ni ẹnì kó jáde lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù gbogbo ìdìbàjẹ́ nínú ayé mi gbogbo ìdìbàjẹ́ nínú ayé àwọn ọmọ mi gbogbo ìdìbàjẹ́ nínú ìdílé mi ẹ jáde lórúkọ ó yẹ ẹ jáde lórúkọ Jésù 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 ẹ jáde ẹ máa jáde gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o mo dẹ̀ ń tẹnumọ́ ọ̀rọ̀ yẹn o ìdí tí mo fi tẹnumọ́ ni pé mo fẹ́ kẹ́ géènì kankan tó ní agbára lónìí ni torí pé nígbà tí n bá ṣe iṣẹ́ ìránṣẹ́ ó wù mí kẹ́nìkan géènì kan tuntun nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn ẹ̀yin ọmọ Ọlọ́run ní ọ̀pọ̀ ìgbà wọ́n ti kọ́ wa pé ká tájẹ̀tì ọ̀tá wọ́n ti kọ́ wa pé ká tájẹ̀tì òdì wọ́n ti kọ́ wa pé ká tájẹ̀tì amọ́niṣe ni afàìmọ́niṣe ni aṣenibánidárò ọ̀tá ìdílé ọ̀tá inú ẹgbẹ́ ọ̀tá inú ẹbí ọ̀tá ibiṣẹ́ nǹkan kọ́ wa nìyẹn jù
ṣùgbọ́n wọn wá kọ́ wa ní ọ̀tá tó le jù tó yẹ ká gbógun, ọ̀tá tó burú jù tó lè bá wa kanlẹ̀ pọ̀, tó it is guaranteed pé ọ̀tá yẹn ó lè bà tèèyàn jẹ́. Kí lórúkọ ọ̀tá yẹn? Èèyàn fúnra ẹ̀. Ẹ wo, táyé bá ń ṣe yẹn ó sì pay, tọ́tà bá ń ṣe yẹn ó sì pay, ṣùgbọ́n téèyàn bá ń ṣe ra ẹ̀ kò lè bọ́ tàbí kú. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ṣó tiẹ̀ máa rí ni. Nínú ìwé 2 Corinthians chapter 10 verse 5. 2 Corinthians chapter 10 verse 5. Ẹ̀gbọ́n kan tí Bíbélì sọ ni. Àwa ń sọ gbogbo èrò àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run kalẹ̀. Ẹnì kan tó ń sọ kalẹ̀ bó ṣe lágbára tó. Gbogbo àwọn kan tó ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run ó láwọn ń sọ kalẹ̀. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn. Ṣé ẹ gbọ́? Ṣé ẹ rí pé ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀ nìyẹn? Àwọn ará Bíbélì wọ́n mọ̀ láti de gbogbo ọ̀rọ̀ wọ́n á dé ní ìgbèkùn. Gbogbo àwọn ọ̀rọ̀ wọ́n á dé ní ìgbèkùn. Wọn ò ní jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó ṣẹ́nu ayé wọn. Nípa ìgbọràn sí Kristi. Now, jẹ́rí tí a ò bá gbọ́ràn sí Kristi, a ò ní ipá àti agbára láti dé èrò ọkàn wa. Ó dàbí dáàdì yẹn ni wọ́n láwọn tí ẹ mọ̀ bá tọ̀t ní èrò burúkú sí ara wọn ni. Mo ní ẹ máa dé nígbèkùn ni. Wọ́n ní ìyẹn náà ní ìṣòro wọn. Kò sí bó ṣe fẹ́ ṣe tó máa padà wá. Àìgbọràn sí Kristi ni. Ẹ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ di gbogbo èrò ibi ní ìgbèkùn nínú ayé mi. Kí n má bàa fi èrò ọkàn mi dé ara mi. Mo sọ lẹ́ẹ̀kan tí èrò èèyàn lèyàn fi ń dira ẹ̀. Ẹ gbọ́, nígbà tí èèyàn bá dira ẹ̀, ẹnìkan dá wà nù yàrá, wọ́n ti tì mọ́nú yàrá tẹ́lẹ̀ o, ṣe lè yẹ kó rí ọwọ́ àtẹsẹ̀ ẹ̀ lò ló bá wọlé tébù lórí àǹkọ̀pù, ló kí àǹkọ̀pù ẹsẹ̀ ara ẹ̀ méjèèjì àfi pẹ̀kẹ̀. Ó tún mú ọkọ̀ àwọ̀ ẹ̀wọ̀ra ẹ̀ pẹ̀pọ̀, ó tún mú àǹkọ̀pù, ó tún fi dira ẹ̀ pẹ̀kẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ ṣe máa bọ́ ànira sí ibi tí mo lọ ní ànira sí. Ọlọ́run mi o. Oh Lord, take into captivity all thoughts so that I will not bind myself with my thoughts. Pọ̀lọpọ̀ ti dira ẹ̀ nígbèkùn nítorí àwọn èrò ibi lójoojúmọ́. Jésù Olúwa, ẹ dè gbogbo èrò ibi ní ìgbèkùn nínú ayé mi kí n má bàa fi èrò ọkàn mi dè ara mi mọ́lẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo èrò ibi nínú ayé mi, Olúwa ẹ dè wọ́n ní ìgbèkùn. Olúwa ẹ dè gbogbo èrò ibi ní ìgbèkùn. Ẹ dè gbogbo èrò ibi ní ìgbèkùn kí n má fi èrò ọkàn mi dè ara mi mọ́lẹ̀. Ní orúkọ Jésù, Olúwa ẹ ṣàánú fún mi. Gbogbo èrò ọkàn mi, Olúwa ẹ dè ní ìgbèkùn. Gbogbo èrò ọkàn mi, Olúwa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ pé àwa ń dè gbogbo èrò ibi ní ìgbèkùn. Lórúkọ Jésù Kristi, gbogbo èrò ètò tako ìlérí Ọlọ́run nínú ayé mi, gbogbo èrò ètò tako tẹ̀síwájú nínú ayé mi, gbogbo èrò tó ń jẹ́ káwọn ọmọ mi ṣàṣeyọrí, lórúkọ Jésù Kristi, Olúwa ẹ dè ní ìgbèkùn, Olúwa ẹ dè ní ìgbèkùn, Olúwa ẹ dè ní ìgbèkùn, Olúwa ẹ dè ní ìgbèkùn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ǹjẹ́ ẹ mọ̀ pé àlákàlà èyí tó pọ̀jù nínú ẹ̀mí ní gbogbo ẹ̀ o, èyí tó pọ̀jù nínú àlákàlà, èyí tó pọ̀jù nínú àlá àbẹ̀rù, èyí tó pọ̀jù nínú ìjìyà ojú oorun, ibi èrò ibi ló ti ń bẹ̀rẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín o. Ẹ wò, ẹ má jẹ́ ń tanra wa. Àwa Kìrìsìtẹ́nì, we are so negatively minded débi pé mi ìmọ̀ bọ́lá ṣe ń cope pẹ̀lú wa. Èrò ọkàn Kìrìsìtẹ́nì ó ti negative jù. Negative ló máa ń ro, ibi ló máa ń sábà rò ṣá. Òun ló fà á táwọn pásítọ̀ wa fi ń rí ṣe mọ́ wa lára. Ó ní wọn ò ní sọ pé it is well o. Kò well náà ni o. Ẹ̀bá ti ó dàbí dáàdì ẹ̀ wọ́n kàn wá náà ni o. Apari church náà fẹ́ rí mi o. Ẹ káàbọ̀, ẹ ṣé o. Ìní Pastor Sam ní inú kíní láti kan láti rí yín, fọ́tò là ń rí àrí ojú yín rí, ẹ ṣé o, kí ló dé? Wọ́n ní kò síbi táwọn dé, táwọn bá ti kúnlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ó yẹ káwọn ti ju bí lọ. Wọ́n níbi táwọn lọ láti gan, wọ́n sọ pé dáàdì mọ́tò yín dà. Àwọn onímọ́tò àwọn gbọ́kadà wá ní pé Bentley ló yẹ kẹ́ máa gùn láyé. Jẹ́ bọ́lá wọn ṣe ń fi hàn báyìí. Mo kàn wá wo bí láì jókòó síwájú mi yẹn, mo ní ìwọ Ọlọ́run, irú kí ni mo wá ṣe ṣọ́ọ̀ṣì lẹ́lẹ̀, àbí ṣé mi ní lọ ṣọ́ọ̀ṣì náà ni? Torí ìgbà míì kan máa sọ̀rọ̀ mi máa ní ṣé mi ní lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ ni? Kí ni mo wá ṣe ń bí lé ní báyìí? Kí ló tí mi ṣe tètè máa lọ lé kán tó ṣòrí ọ̀fẹ́? Torí tèmi ni pé kí n ti wàásù, máa ń sábà gbé máàkì lé wọn lọ́wọ́ ni ẹ tó máa pe àdúrà yàtọ̀, kí n ti kí báàgì mọ́lẹ̀ gbẹ̀yìn kí n ti sá lọ. Kí ni máa yín sọ yìí? Mo ní ẹsikísà,
ibi mélòó lẹ́lẹ́ ti dé wọ́n ní àti fẹ́ tọdún mẹ́ta táwọn ti ń ya ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kiri the same thing náà rí mo ní wọn rí the same thing o anthem wọn nìyẹn o gimmick wọn nìyẹn psychologist ni wọ́n ní ọpọlọ ju bẹ́ẹ̀ ṣe rò yẹn kì í ṣe ọpọlọ kì í ṣe ìmọ̀ Ọlọ́run o àrékèrèkè ni mo ní bó ṣe ń sọ gbogbo èèyàn náà sọ fún kì í ṣe ẹ̀yin nìkan náà sọ fún pé ó yẹ kẹ́ ju bí tẹ́ wà lọ́wọ́ ó yẹ kẹ́ jẹ́ nìkan kí ni àwọn ọ̀rọ̀ ńláńlá bíbélì tí Ọlọ́run sọ fún wa kí ni a ti ń rò nípa àwọn rí gan tàbí gbàgbọ́ pé àwọn òótọ́ ni ọ̀rọ̀ bẹ́yẹn pé ó yẹ kó ti ju bí tó wà lọ́wọ́ ó yẹ kó ti ju bẹ̀ lọ́wọ́ Bentley ló yẹ kó máa lò mo ní ẹ̀sà wọ́n ní Bentley ló yẹ kẹ́ máa lò ṣé ẹ ti price Bentley rí wọ́n ní ara mo bá wọn Google ẹ̀ ń bá sọ iye Bentley fún wọn àwọn náà wà ń wò mo ní iṣẹ́ wo gangan lẹ̀ ṣe wọ́n ní bíríkìlà làwọn kọ́ pé àwọn ṣiṣẹ́ bíríkìlà ni pé lẹ́yìn wọ́n ní ó yẹ kẹ́ máa gun Bentley mo ní look ó máa ṣe o ẹ̀rí ó gbà mí tó wákàtí méjì kí n tó jẹ́ kí òye yí àwọn dáàdì yẹn kí ni mo sọ débẹ̀ a ti ń ro negative jù ó dẹ̀ máa ń stress fún mi nígbà tí n bá ti ń bá àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ a sọ fún Ọlọ́run ní orúkọ Jésù Kristi bá ṣe máa gbà nìyẹn ni pé ní orúkọ Jésù Kristi mo sọ nínú ẹ̀rí mi pé ó dára fún ọkàn mi ó dára fún àwọn ọmọ mi ó dára fún ìdílé mi ó dára fún iṣẹ́ mi ó ti dára fún ayé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù mo sọ nínú ẹ̀rí pé it is well with me it is well with my children I testify today that it is well with my work it is well with my life it is well with my family tí mo sọ gẹ́gẹ́ nìyẹn ipe mo sọ nínú ẹ̀rí mi pé ó ti dára fún mi ó ti dára fún àwọn ọmọ mi ó ti dára fún ayé mi ó ti dára fún iṣẹ́ mi torí pé Ọlọ́run gbàkóso ẹ̀ báyìí torí pé Ọlọ́run ti gbàkóso ayé mi báyìí èrò rere ó ti wọnú ayé mi báyìí nítorí náà mo ní ìgbàgbọ́ pé ó ti dára fún ayé mi ó ti dára fún iṣẹ́ mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wò ó ní díẹ̀ tí mo ṣe pé àdúrà yẹn ó dẹ̀ ní díẹ̀ tí mo ṣe ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan o ẹ wò ní ọjọ́ tí mo ka orin hymn kan wà tí gbogbo wa mọ̀ dáadáa kò sí Kristẹni tí ò mú orin yẹn when peace like a river attended my way, when sorrow like peace billows roll, whatever my lot thou hast taught me to say, it is well with my soul. Kò sí Kristẹni tí ò mọ orin yẹn ṣùgbọ́n síbẹ̀ èrò ibi ṣáná sí ni ṣùgbọ́n ọjọ́ tí èmi bá ìtàn ẹni tó compose orin yẹn ọjọ́ tí mo bá ìtàn ẹ̀ pàdé látọjọ́ yẹn mo dẹ̀ bọ́ pátápátá mo pinnu mo takú mo ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o mo sì ń struggle pẹ̀lú èrò ibi ṣùgbọ́n ọjọ́ tí mo ka ìtàn bàbá tí Ọlọ́run gba ẹnu ẹ̀kọ́ orin yẹn jáde tá a fi ń kọ́ dòní olónìí 1873 òun lẹ́ni tó ti compose orin kẹ́ ẹ bá mọ̀ pé orin yẹn ìmísí láti ọ̀run wá ni ó sì tuntun dòní ẹlẹ́fẹ́ gbọ́ ìtàn yẹn ó mà ṣe o ẹni tó compose orin yẹn orúkọ ẹni Horatio Stafford ni olórúkọ ẹ ẹni tó compose orin yẹn gangan ṣé ni ìyàwó bàbá yẹn ara ẹ ò dá bàbá yẹn wàá mú ìyàwó ẹ lọ sí hospital náà nígbà tí dókítà yẹ bàbá yẹn ṣe pé ìmọ̀ tí ì pọ̀ tó báyìí àwọn dókítà gbà yẹn ò dàbí dókítà tòní kò sí irinṣẹ́ nígbà yẹn bí irinṣẹ́ tó wà lónìí dókítà wa ní nǹkan tó ń ṣe ìyàwó ẹ pé tó bá lọ sí vacation tẹ́ bá mú lọ sí vacation kó kàn lọ sinmi pé tó bá máa padà dé ó máa better pé ó jẹ́ dandan ó máa better pé bó ṣe ń wo yìí well ṣe mọ̀ pé tẹ́ máa fẹ́ lọ vacation bẹ́ẹ̀ ship ló wà dáadáa ship nìkan ló wà dáadáa ń gbà yẹn ẹ̀rí ó ní the best òun lẹ́ni tó lówó ń lò ẹ̀rí máa yí Horatio Stafford yìí ó bí ọmọ mẹ́rin obìnrin ní gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ó dẹ̀ búùkù ship fún wọn ṣùgbọ́n ó kù bí ọjọ́ méjì kan lọ oníṣẹ́ kan yọ sọ́wọ́ Horatio Stafford yẹn iṣẹ́ yẹn dẹ̀ jẹ́ dandan ẹ̀rí kó lọ sí meeting yẹn láti lọ gbaṣẹ́ yẹn ó wá sọ fún ìdílé kó ok gbogbo yín ó yá ẹgbẹ́ rẹ̀ ẹ̀yẹn máa lọ èmi àwa bá yín aṣáàmọ́ bí tá à ń lọ èmi àwa lọ́jọ́ kejì ẹ wò nígbà tí ìyàwó àti ọmọ mẹ́rin tí wọ́n kó sínú ṣíìpù wọ́n máa ń lọ màní o ní ṣíìpù wọn lọ forí sọ ṣíìpù míì ṣe pé kò sí safety much náà gbà yẹn náà ẹ̀rí nígbà tí àwọn tó ń rescue ìyàwó Horatio Stafford nìkan ò ní wọ́n rescue àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n bá ìkún omi lọ ẹ̀rí ẹ wo ìròyìn kàn sílé pé wàhálà ti dé
ìyàwó Horatio Stafford yẹn ó wá send message padà sí ọkọ ẹ̀ Yorùbá yẹn message òkè ń gùn pọ̀ torí bí Telegram ni ọ̀rọ̀ kékeré náà máa kọ ó wá ní saved alone ló kọ sọ́kọ ẹ̀ padà so ọkọ ẹ̀ láti wá gbéra ẹ̀rí láti wá lọ meet ẹ̀ níbi tí ìlú tí wọ́n ti last dent yẹn ọkọ ẹ̀ fẹ́ lọ bá ń bẹ̀ ẹ̀rí torí ó ti wá ka lẹ́tà ìyàwó ẹ̀ pé òun nìkan ló ń yé gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ti kú nínú ìrìn àjò yẹn láti ilé lọ bá ìyàwó ẹ̀ yẹn ló ti compose orin yẹn it is well with my soul it is well nígbà tí mo ka ìtàn yẹn mo ní yé ládùúgbò nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá yìí ohun tó lè sọ lẹ́nu ẹ̀ èrò tó wá sọ́kàn ara ẹ̀ ní pé it is well with him mo ní Jésù Olúwa dáríjì mi ní tí mo kọ́ sọ nẹ́ẹ̀sì nìyẹn Jésù Olúwa dáríjì mi èwo ní tèmi ọjọ́ tí mo wá ka ìtàn yẹn kò sówó lọ́wọ́ mi ni o ara mi dá o mi ìpàdánù ẹnikẹ́ni inú ìdílé mi o ṣùgbọ́n ìwọ Ọlọ́run irú ayé wò lélẹ́yìí ṣàṣìṣìn ọ́ o èèyàn rèé ohun tó jáde lẹ́nu ẹ̀ tẹ́ bá wo first stand ẹ̀wọ̀ ẹ̀ wáyé lọ wo hymn yẹn kẹ́ wá ka àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ one after the other story ẹ̀ ni mo sọ fún yín kẹ́ ẹ lè mọ̀ pé ẹ sì jìnnà nínú sísìn Ọlọ́run ẹ gbà mo sọ fún yín àdúrà ló ń gbà kiri mo sọ ṣẹlẹ̀ tó kọjá mo sọ ni mọ́mí yẹn báwo lèyàn ṣe ní 12 platform àdúrà 12 platforms mo ní mọ́mí yẹn ti máa di orí àkìtàn wọ́n ti dàdàkúdà sí gbogbo torí gbogbo ẹ̀ lẹ́ ń jàn pọ̀ ẹ̀rí olórin ẹnu ní when peace like a river attended my soul nígbà tí àlàáfíà àti ìsinmi tó bá bu ayé o mọ́lẹ̀ tó wá sọ́nà ó ní tàbí ó ní when sorrow like sea billows flow tàbí ìbànújẹ́ bí ìkún omi tó bu ọkàn mọ́lẹ̀ ó ní ohunkóhun tí ìbá dé whatever my Lord ó ní you have taught me to say ẹ ti kọ́ mi láti máa wí pé it is well with my soul olómú àdúrà yẹn wọ́ orin yẹn ni mo rántí mo fi pé àdúrà yẹn lẹ́ẹ̀kan yẹn so a tún àdúrà yẹn gbà ẹ̀yin ọmọ Ọlọ́run mo bẹ̀ yín nítorí Ọlọ́run tí wọ́n fẹ́ gbé ìgbé ayé tó dùn ẹ takú ti èrò burúkú lọ́rùn nínú ọkàn yín bó bá ti ń wọ ẹ máa takò mo sọ fún yín tó bá wọn ní 1000 times ẹ ráàyè 1000 times fún ẹ rí bí ayé yín ṣe máa respond sí ohun rere ayé yín máa respond sí ohun rere ní orúkọ Jésù mo sọ nínú ẹ̀rí mi pé ó ti dára fún mi ó ti dára fún ọkàn mi ó ti dára fún iṣẹ́ mi ó ti dára fún àwọn ọmọ mi ó ti dára fún ọkọ mi ó ti dára fún aya mi ó ti dára fún ìdílé mi bẹ́ẹ̀ ṣe wọ́n máa tẹnumọ́ nìyẹn ẹ ní láti pé ní orúkọ ẹ ní orúkọ Jésù ẹ ní orúkọ Jésù yẹn ní ká ẹ fi bẹ̀rẹ̀ torí Jésù ló máa mú àwọn kinní yẹn tó máa mú ṣẹ in Jesus name I testify that it is well with my soul it is well with my children it is well with my work pé ní orúkọ Jésù Kristi ó ti dára fún mi ó ti dára fún ayé mi ó ti dára fún iṣẹ́ mi ó ti dára fún ọ̀nà mi ó ti dára fún àwọn ọmọ mi ó ti dára fún ìdílé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà mo sọ ní ẹ̀rí láti ẹnu mi jáde wá mo sọ ní ẹ̀rí ẹnu mi pé ó ti dára fún mi mo sọ ní ẹ̀rí ẹnu mi pé ó ti dára fún àwọn ọmọ mi ó ti dára fún iṣẹ́ mi ó ti dára fún ọ̀nà mi ó ti dára fún ayé mi ó ti dára fún lórúkọ Jésù Kristi ó ti dára fún àdáwọ́lé mi ohun gbogbo tó jẹ́ tèmi mo ló ti dára fún ó ti dára fún àwọn ọmọ mi o ẹ tẹnumọ́ ẹ wo tẹ bá pè mí ní ẹ bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn ọmọ yín ní kọ̀ọ̀kan pé ó ti dára fún wọn ẹ dárúkọ àwọn grandchildren ní tẹ bá ní pé ó ti dára fún wọn tó bá dára fún wọn ní lójú ẹ̀mí yín kí ló dé tínú yóò fi nílò kí ló dé tẹ̀ fi ní máa yin Ọlọ́run lójoojúmọ́ ó yẹ ó ti dára fún mi ó ti dára fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o ẹlòmíà dé sùn báyìí rògbòdìyàn ni chaos kó tó dijú báyìí rògbòdìyàn ni nígbà tí àwọn èèyàn tí bá dẹ̀ ń ka àwọn àlá àwọn èèyàn máa ní ṣé inú ayé yìí nìkan ṣá ṣé inú ayé lórúkọ ó máa ṣe o ohun tó ń fa ni wípé èrò ibi ti pọ̀ jù ó ti wá seep into their spiritual mind so kọ́má ti díjú ni ọkàn bẹ́ẹ̀ sí rìn kiri nìyẹn àìmọye àlá tọ́lẹ̀ tí mo dẹ̀ máa ń kà tàbí tí n bá máa gbọ́ tó yẹ pé kò ní kankan ṣe pẹ̀lú kò tẹ̀ nítumọ̀ mi ì lè túmọ̀ ẹ̀ ohun tó dẹ̀ fà in fact nípa àwọn àlá tí mò ń kà tàbí tí mò ń gbọ́ tó ń sẹ̀ǹdì sí mi ó ní mo ṣe determine pé lónìí àdúrà tá a máa tẹnumọ́ nìyẹn èrò ènìyàn tí èrò ibi bá ti wà rògbòdìyàn á débá lójú oorun rògbòdìyàn á débá lójú àlá ẹ gbọ́ ìgbà wà lólu ẹ̀fẹ́ ní sinmi nígbà tó wá pé nǹkan tó ń bá pò lójoojúmọ́ ní rògbòdìyàn dáàdì òní òun ló yẹ kí rògbòdìyàn dópin nínú oorun yín mọ́mì òní ló yẹ kí rògbòdìyàn dákẹ́ kí ló fà á nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí take charge èrò ọkàn yín tẹ́ bá gba driver seat lọ́wọ́ èrò ibi ẹ̀ tó pé ẹ̀yin lè ń drive life ẹ̀ rí bí ayé yín ṣe máa bẹ̀rẹ̀ sí dùn gbogbo èrò ibi tó mú rògbòdìyàn ojú oorun bá mi ẹ fàtú nínú ayé lórúkọ Jésù ẹ fífàtú ni olóògbọ́ lọ́tẹ̀ yìí
All evil thoughts that bring chaos in my sleep, uproot it in Jesus' name. Àwọn rògbòdìyàn pátá. Ẹ̀rí tó dé bá mi lójú oorun nípa èrò ọkàn mi. Ẹ jẹ́ kí n pè mo ṣe pè lẹ́ẹ̀kan kókó lè rọrùn fún yín láti gbọ́. Gbogbo èrò ibi tó mú rògbòdìyàn ojú oorun bá mi, ẹ fàtú lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Gbogbo èrò ibi tó mú rògbòdìyàn tó mú dé bá ọkàn mi lórúkọ Jésù. Ó yẹ fàtú, ó yẹ fàtú. Gbogbo rògbòdìyàn, gbogbo rògbòdìyàn tó wọnú ayé mi nípa èrò ibi, lórúkọ Jésù ó yẹ fàtú, ó yẹ fàtú. Láti inú èrò ibi, ó yá fàtú kó nú ayé mi. Olúwa bá mi fàtú, fa èrò ibi tú nú ayé mi. Orísun èrò ibi gan, ibi tí èrò ibi ti ń sun nínú ayé mi lórúkọ Jésù Kristi. Olúwa bá mi dì, Olúwa bá mi dì, Olúwa bá mi dì, Olúwa bá mi dì lórúkọ Jésù Kristi. Olúwa ṣàánú fún mi. Gbogbo èrò ibi tó mú rògbòdìyàn bá mi lójú oorun, tó mú rògbòdìyàn bá mi lójú àlá lórúkọ Jésù. Olúwa fàtú, Olúwa fàtú, Olúwa fàtú, Olúwa fàtú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ dákun, ẹ jẹ́ kí n fi principle kan hàn yín nínú Bíbélì. Àṣírí ńlá tọ́lọ́run fi hàn mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé ó ní agbára téèyàn bá lè tẹ̀lé. Ọlọ́run mi o, máa sọ fún yẹn mo ní àdúrà dá o. Ẹ báyìí kí n tàn yín, kìrìsìtẹ́nì tí ò bá lè gbàdúrà tí ẹ ti bá. Ṣùgbọ́n kí kìrìsìtẹ́nì tó bẹ̀rẹ̀ sí gbàdúrà, mo bẹ̀ kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ pé kó ní òye ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ọ̀rọ̀ mi ti yọ nǹkan tó mọ̀ sọ báyìí? Mo ní kìrìsìtẹ́nì tí ò bá lè gbàdúrà, in fact ọ̀daràn ni. Ọ̀dàdá ni tó máa dálẹ̀ sínú ayé ara ẹ̀ tàbí àti sínú ayé ìdílé ẹ̀. Agbára ìdílé yẹn ò ní ká. Ṣùgbọ́n o, kẹ́ ẹ tó wá tẹnu mọ́ àdúrà, ẹ ní òye ọ̀rọ̀ Ọlọ́run dénú. Tẹ́ ẹ bá ti ní bí àdúrà yẹn ò fún àtòfó ni, ìfẹ́ Ọlọ́run gan ò lè gbọ́ torí pé èèyàn máa gbàdúrà nínú òpè ni. Principle kan wà nínú Bíbélì, ẹ jẹ́ kí n sọ ibi tó wà fún yín, kẹ́ ẹ jẹ́ ká wá kàwó. Romans chapter 12 verse 21. Romans chapter 12 verse 21. 12:21. Ó ní má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú. Ọ̀pọ̀lọpọ̀ ó pẹ́ kí n tó lè apply ọ̀rọ̀ yẹn o. Mo ṣàbá rere burúkú ṣẹ́gun. Ibi tí mo rò lọ yàtọ̀ pàápàá. Má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ. Mo wá rí sọ́wọ́ pé kì í ṣe sẹ́ńtẹ̀nsì tó apply sí nǹkan kan. Sẹ́ńtẹ̀nsì yẹn wà apply sí gbogbo nǹkan nínú ayé ènìyàn. Ṣe ló dàbí sẹ́ńtẹ̀nsì yẹn ó dàbí equation ni. Ẹ dẹ̀ mọ̀ pé equation náà fi ń solve a lot of mathematical problems. Bẹ́ẹ̀ ló ṣe inú Bíbélì. Equation gbáà ni, kì í ṣe nǹkan kan náà direct ẹ̀ sí. Èmi ń rò pé nǹkan kan ni for many years. Àṣé nǹkan kan kọ́ until recently. Ẹ̀rí wípé ṣé rí gbogbo ibi tẹ́ ti rí búburú yẹn, ẹ fi èrò síwájú ẹ̀, ẹ kọ èrò síwájú ẹ̀. Ó yẹ jẹ́ ká kà ń sìn, ẹ yẹ wo Bíbélì yẹn o, ẹ máa wò ó. Ó ní má ṣe jẹ́ kí èrò búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n ṣẹ́gun èrò búburú pẹ̀lú èrò rere. Ṣé ti understand bẹ́yìn? Ó dá ẹ jẹ́ kí n ka gangan bí Bíbélì ṣe kọ́, ẹ rò pé ó ṣe apply torí pé ẹni kì í ṣe question kí lẹ máa ń pè ní maths. Ẹ má bínú à lọ sukùl ní sukùl ó dín wọ̀ ní nípa arithmetic là lọ tiwa. Nǹkan tó máa ń solve mathematics yẹn wọ́n á bá mi kọ́, mi get ẹnu yín, wọ́n á bá mi kọ́. Ó ní má ṣe jẹ́ kí èrò búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi èrò rere ṣẹ́gun èrò búburú. Ẹ ṣáàfi ibi bá ti rí búburú tàbí rere ẹ fi èrò sí. Now ibi tí a bá ní ẹsẹ̀ yẹn ibi tí a bá ti rí búburú tàbí rere ẹ fi ìwà sí. Ẹ ti yẹ káka o. Ó ní má ṣe jẹ́ kí ìwà búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi ìwà rere ṣẹ́gun ìwà búburú. Now ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ báyìí. Ipe ẹsẹ̀ Bíbélì yẹn òun ni principle Bíbélì tá a lè apply sí gbogbo nǹkan ní ayé ènìyàn. Má ṣe jẹ́ kí èrò búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi èrò rere ṣẹ́gun èrò búburú. Ó ní o ẹni tí búburú bá dé bá kó lọ wo èrò ọkàn. Ẹ̀gbọ́n kan tí Jóòbù sọ ni. Ó ní gbogbo nǹkan tí òun bẹ̀rù láyé pátá òun ló dé bá òun yìí. So lára ìwà bàbá yẹn ni wípé ó ń bẹ̀rù ẹgbẹ̀gbọ́n tó tún yàtọ̀ fún àwọn ọmọ yẹn ni ọdún tó yàtọ̀ fún iṣẹ́ torí pé òun rò lójoojúmọ́ pé ṣẹ́ṣẹ́ yìí ò ní bàjẹ́ báyìí ṣáà ọmọ yìí ò ní kú mọ́ mi lórí báyìí. Nǹkan tó wá sọ́kàn ẹ̀ ní búburú tó ló ní gbogbo nǹkan tó ń rò pátápátá ó wá ṣe gbọ́. Ṣé ó yẹ kéèyàn rò pé lọ́jọ́ kan lòun á pàdánù gbogbo ọmọ ẹ̀? Ṣùgbọ́n n tó ń rò nìyẹn. Ṣùgbọ́n ló dé bá búburú yẹn wá ṣẹ́gun ẹ̀. Ẹ̀rí sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ mú mi rìn ní ipa èrò rere kí n lè ṣẹ́gun búburú. Oh Lord, lead me on the path of good thoughts
so I can overcome evil thoughts. Ó tán o, Jésù Olúwa, ẹ mú mi rìn ní ipa èrò rere kí n lè ṣẹ́gun èrò búburú nínú ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ mú mi rìn ní ipa èrò rere kí n lè ṣẹ́gun èrò búburú ní orúkọ Jésù Kristi. Ẹ mú mi rìn ní ipa èrò rere kí n lè ṣẹ́gun èrò búburú nínú ayé mi. Olúwa ẹ mú mi rìn ní ipa èrò rere láti òní lọ. Ẹ mú mi rìn ní ipa èrò rere kí n lè ṣẹ́gun èrò búburú nínú ayé mi, kí n lè ṣẹ́gun èrò búburú lórí àwọn ọmọ mi, kí n lè ṣẹ́gun èrò búburú lórí ìdílé mi, kí n lè ṣẹ́gun èrò búburú lórí iṣẹ́ mi. Olúwa ẹ mú mi rìn nípa èrò rere láti òní lọ. Ẹ mú mi rìn nípa èrò rere. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wò, bí èèyàn bá fókọ̀sì lórí ẹ̀sìn tàbí àgbékalẹ̀ ìjọ tàbí ètò ìsìn tí kìí ṣe nípa ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ ti kẹran nínú ayé yìí. Ẹ̀sìn tó yẹ pé àwọn tó gbé ẹ̀sìn kalẹ̀, wọn bísínẹ́sì náà ń ṣe làwù, kò sí nǹkan tó kàn nípa ẹnikẹ́ni. Ṣe lẹ́kàn rò bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yín kàn wọ́n, ọ̀rọ̀ yín wò ló kàn wọ́n. Ẹ̀yin jẹ́ kó ṣe fẹ́rẹ́ lọ́wọ́ yín kẹ́ ẹ má rí owó bíi ti tẹ́lẹ̀. Ẹgbà ilé mọ̀ pé pásítọ̀ yín ò dá yín mọ̀. Ó mà ṣe àwọn mọ́mí yẹn sọ fún mi ní àwọn láyé wọn o, pásítọ̀ wọn jẹ́ pé kò sí kó má pè wọ́n lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Ṣùgbọ́n nísìn nígbà tó yẹ pé wọ́n ní àwọn issues kan mi fẹ́ dárúkọ ẹ̀ ní online. Wọ́n ní pásítọ̀ kò tiẹ̀ pè wọ́n, àwọn làwọn fi fóònù lékè. Mo ṣó láì kì í tẹ́lẹ̀ ni, owó yín ló láì kì í ló kàn pé ló kàn àwọn arábí pẹ̀lú, torí pé ẹ̀sìn lẹ́yìn follow, àgbékalẹ̀ ìjọ wa rèé. Ẹlò ọmọ ìjọ mi, pastor ò proud lórí iṣẹ́ ìránṣẹ́ tó ọmọ ìjọ tó bá proud. I'm proud of my pastor, I'm proud of my church. Pastor kan proud lórí ọ̀rọ̀ ayé rẹ̀ tó ló mọ̀ nǹkan tó ń gbé dání. Tẹ́ bá tẹ̀lé ètò ìsìn ní àgbékalẹ̀ ìsìn ní tí kìí ṣe nípa ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, níbi tẹ́ ń lọ kìí ṣe pé ó yá wọ́n ń sòkì yín nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ibẹ̀ lẹ ti máa gbọ́ àwọn àṣírí tó jinlẹ̀, ibẹ̀ ló ti máa yé yín bí èèyàn ṣe ń sin Ọlọ́run. Kì í ṣe nípa àwọn àgbékalẹ̀ ètò ìsìn ẹ wá tún dáwó báyìí, ń lọ sórí òkè, ẹ mówó wá, mo ń lọ sórí òkè lọ gbàdúrà fún yín. Wọ́n ti police láìbọ̀ ẹlòmíì débi pé oṣooṣù náà gbé pásọ̀ tuntun wá, ilé asọ̀ kan, ilé asọ̀ míì. Oh God. Àwọn religious establishment dẹ̀kẹ̀rẹ́ wọ́n mọ̀ wípé fífi yín sínú òpè òun ló pè wọ́n jù. Tẹ́jú yín ò bá là, that is the only way tán lè fi rí ṣe. Wọ́n mọ̀ dáadáa. So ojoojúmọ́ ohun tó máa dùn mọ́ yín nínú làwọn fẹ́ sọ fún yín. Bí ọ̀rọ̀ Bíbélì ṣe sọ, òun ló ṣe báyìí. Náà wá olùkọ́jọ fúnra wọn láti máa sọ fún nǹkan tán bá fẹ́ gbọ́. Máa dùn wọ́n nínú. It is well with you. Hallelujah. Your life kìíní kan, I prophesy today. Nínú ìwàásù nìyẹn. Somebody is here. God said I should tell you that your visa has been approved. Yeah, you will see that your visa has been approved. Àwọn oníyẹ̀yẹ́ tí country yín bá dá ẹnìkan máa ríran wèrè sí ǹjẹ́ rí American kan kó wà ní church rẹ̀ kó ní yeah, somebody is here, Nigerian visa that you requested, yeah, it is approved from heaven. Wọ́n máa sọ̀kò pa ni tàbí kí pastor kan sọ ní American pastor kó máa sọ fún America pé your Afghanistan visa has been approved. Wọ́n á ní àbó tí ṣe eré ni, wọ́n á fẹ́ pè rán padà sílé ni. Mo sọ fún yín, wọ́n ti bà orílẹ̀-èdè wọn jẹ́. Wọn ò ṣe ní sọ pé visa ẹlòmíì dá. Ṣé prayer point nìyẹn? Ṣé ìyẹn ṣọ́lọ́ nídìí àti sọ̀rọ̀ yẹn ni ìgbà tó orílẹ̀-èdè wọn tó ti collapse? They are not preaching righteousness. Orí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ jókòó lé lórí tán láwọn sin Ọlọ́run. Òun ló fà á tó fi jẹ́ pé ibi kankan ó kankan. So wọ́n á máa jẹ́ kẹ́ realize pé yà wọ́n ta kan wọ́n tẹ̀lé ẹ báyìí o, àwọn abatẹnijẹ́ wọ́n wà o, àwọn amúniṣe ni o, wọ́n ti páàkì mọ́tò síwájú ilé ẹ o. Àwọn nǹkan bá àwọn yẹn òun ló máa mú ìbẹ̀rù bá yín. Á dẹ̀ máa jẹ́ kí ayé yín depreciate ni, kò ní jẹ́ kó appreciate. Mo sì gbàdúrà láti òní lọ ayé yín ó máa appreciate lórúkọ Jésù Kristi. Ayé yín gan á níye lórí á sọ fún Ọlọ́run pé láti òní lọ mo yọ̀ǹda ayé mi fún Jésù. Jésù Olúwa bá mi darí ayé mi. Ẹ tiẹ̀ gba ayé yín kúrò lọ́wọ́ èèyàn, gbé fọwọ́ Jésù fúnra yín. Ṣé bí ayé yín ni? Ṣé bẹ́ẹ̀ yín lọ́lọ́run gbé ayé yẹn dé lọ́wọ́? Kí ló tẹ́ fi hand over fún èèyàn tàbí àgbékalẹ̀ ìjọ? Ẹlòmíì wọn á ní kó ṣàtúnṣe sí ayé ẹ̀. Mo ń bá wọn mi kó sọ ìníjọ́ mẹ́ta. Ohun tí mo ní kàn ṣe ó so simple débi pé wọ́n á ní á má dàbí pé èèyàn ń ṣàgbèrè jọ. Ẹjọ́ ṣé mo ní kẹ́ wá ṣọ́ọ̀ṣì mi? Wọ́n ní ara. So nǹkan mo sọ ìwádìí fún yín láti ṣe. Wọ́n ní kì í ṣe pé ó háàdì. Àwọn kan wọ́n pé káwọn tó lè hand over àwọn iṣẹ́ táwọn kó lé wọn lọ́wọ́. Ọlọ́run ràn yín lọ́wọ́ mà. But ẹ má yẹ kó pẹ́ jù o. Ẹ̀yọ̀ kẹ́ tó ronú sí o. Tẹ́ bá yẹ kó pẹ́ jù á pàdé in the next 5 years. Ẹjọ́ tẹ́ bá fi 5 years ṣòfònú ayé ẹ̀ ṣé kò pàdánù?
tí mo ní ká ṣe bó ṣe kéré tó nìyẹn. Henceforth I release my life to Jesus. Oh Lord, direct my life, direct my children's lives, direct my family. Àwọn nǹkan tẹ́ bá lè fi kún ẹ máa bá mi fi kún ẹ jọ, mo bẹ̀ yín pé Jésù Olúwa, mo yọ̀ǹda ayé mi láti òní lọ fún yín lórúkọ Jésù Kristi. Olúwa máa darí ayé mi, ẹ̀yin mo kó ayé mi lé lọ́wọ́ báyìí, Olúwa bẹ̀ sí darí ẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, Olúwa máa darí ayé mi. Jésù ẹ máa darí ayé mi, ẹ darí ayé àwọn ọmọ mi, ẹ darí ìdílé mi. Ẹ̀yin gangan ni mo fẹ́ kẹ́, mo ti kó ayé mi lé yín lọ́wọ́ báyìí láti òní lọ lórúkọ Jésù Kristi. Àti ṣe rere kò kàn mí, ọwọ́ yín ló wà. Àti tẹ̀síwájú kò kàn mí mọ́ o, ọwọ́ yín ló wà. Àti ìyè àti ní ẹ̀mí ìyè kò kàn mí mọ́ o, ọwọ́ yín ló wà. Olúwa ìgbàkóso ayé mi, Olúwa ìgbàkóso ayé àwọn ọmọ mi, Olúwa ìgbàkóso ayé mi lórúkọ Jésù Kristi. Mo ti jọ̀wọ́ gbogbo lẹ̀ fún yín báyìí, mo jọ̀wọ́ gbogbo lẹ̀ fún yín báyìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀wọ̀ ẹja wọnú àdúrà àánú wa lọ, wọ́n ní àkókò ti lọ. Ṣùgbọ́n mo fẹ́ fi ẹsẹ̀ Bíbélì kan, mo fẹ́ kẹ́ kọ́lẹ̀, ẹ má ṣe lé lórí o, kẹ́ kàn máa kà á, ẹ máa kà léraléra. Philippians chapter 4 verse 8, máa kà lóyìnbó àti Yorùbá, àwa wọnú àdúrà àánú wa lọ. Ìbéèrè sọ pé finally brethren, whatever things are true, whatever things are noble, whatever things are just, whatever things are pure, whatever things are lovely, whatever things are of good report, if there is any virtue and if there is anything praiseworthy, meditate on these things. Gbọ́n kan tí Bíbélì ní ká máa ronú nípa ẹnìkan. Àbẹ́ rí pé ó ní ká ronú nípa ọ̀tá ń bẹ̀, ẹ jẹ́ nǹkan Yorùbá kó lè yé yín. Philippians chapter 4 verse 8, ní àkótán ara, ohunkóhun tí ṣe òtítọ́, ohunkóhun tí ṣe ọ̀wọ̀, ohunkóhun tí ṣe títọ́, ohunkóhun tí ṣe mímọ́, ohunkóhun tí ṣe fífẹ́, ohunkóhun tó ní ìròyìn rere, bí ìwà títọ́ kan bá wà, bí ìyìn kan bá sì wà, ẹ máa gba nǹkan wọ̀nyí rò. Ntí mo fẹ́ kẹ́ máa rò láti òní lọ nìyẹn. Ohun tó tọ́, ohun tó kún fún ìròyìn rere, kì í ṣe òròyìn ibi. Ó yẹ ká wọnú àdúrà ní wa lọ. Nínú bí la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, ó yẹ jọ̀ọ́ ẹ máa béèrè. Nígbà tí ọkàn yín ti ń ro rere báyìí, ẹ̀yin náà máa béèrè rere báyìí. Ẹ ti bẹ̀rẹ̀ sí ro rere báyìí láti òní lọ, ó yẹ máa béèrè rere. Kẹ́nikẹ́ni má gbàdúrà pé gbogbo àwọn tàmí kó kú o, irọ́ o, irọ́ rere ni kẹ́ máa rò ń tẹ́ mi bá ibo lè fẹ́ kí ayé yín darí sí. Ẹ fi àdúrà, ẹni tí bá ti fún ní prayer point gan, tó bá kí mo kàn fún ní prayer point, ẹ fi yẹn lẹ̀, ẹ focus lórí ọ̀rọ̀ ayé yín. Kí lẹ fẹ́ kí Ọlọ́run kó ṣe gan, bá lè fẹ́ kí Ọlọ́run kó ṣe gan, ó yẹ bẹ̀ sí gbà. Àkókò wa ti lọ, ẹ máa gbà. Jésù, ó Jésù Kristi, ẹ ṣàánú fún àwọn èèyàn wọ̀nyí. Olúwa ẹ ṣàánú fún wọn kí wọ́n lè gbádùn yín. Olúwa ẹ ṣàánú fún wọn kí wọ́n lè rí ayé wọn lò. Olúwa ẹ ṣàánú fún wọn kí wọ́n lè bọ́ lọ́wọ́ ìdààmú inú ayé yìí lórúkọ Jésù. Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ dáhùn àdúrà, Olúwa ẹ dáhùn àdúrà, Olúwa ẹ dáhùn àdúrà, Olúwa ẹ dáhùn àdúrà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa yìn orúkọ yín lẹ́ẹ̀kan sí fún àǹfààní àti oore ọ̀fẹ́ láìtẹ́ fún wa. Àdúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run ẹ̀ ń ṣe bẹ̀bẹ̀ nínú ayé wa. Àyìn lógo fún àṣírí mi ìtẹ́ tuntun fún wa lónìí. Jésù Olúwa ẹ gba ọpẹ́ wa. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, ohun rere á dé bá yín. Níwọ̀n ìgbà tí ẹ ti bẹ̀ sí ro rere, lórúkọ Jésù ohun rere máa dé bá yín. Nínú ìdílé yín ohun rere dé bá yín. Lórí ayé àwọn ọmọ yín ohun rere dé bá àwọn ọmọ yín. Mo fẹ́ kí àwọn ohun rere kó bẹ̀ sí dé bá àwọn ọmọ yín débi pé ẹ ò ní ohunkóhun míì mọ́ láti ṣe bí kò ṣe láti máa dúpẹ́. Ní orúkọ Jésù ohun rere dé bá ìdílé yín. Ìròyìn rere lórúkọ Jésù ó dé bá yín. Ìrírí tó dára lórúkọ Jésù ó dé bá yín. Ọ̀nà yín lórúkọ Jésù Kristi orí rere. Gbogbo èrò ibi tẹ́lẹ̀ lórúkọ Jésù Kristi ẹ mọ́ dáná sun lónìí. Mo ní gbogbo èrò ibi, gbogbo èrò ibi ètò mú ìdààmú wọnú ayé yín lórúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mọ́ Ọlọ́run fi dáná sun wọn lórúkọ Jésù Kristi. Tó wáyé pé nípa ti yín ni láti òní lọ lórúkọ Jésù Kristi. Ìrírí yín lórúkọ Jésù Kristi yóò mú ẹ̀rí jáde wá. Ìrírí yín yóò mú yín kọrin yín. Àwọn ìrírí yín láti òní lọ yóò mú yín kọrin ọpẹ́. Ayé yín á tẹ̀síwájú, ayé àwọn yín á tẹ̀síwájú, ayé ìdílé yín á tẹ̀síwájú. Ògo Ọlọ́run á sì farahàn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí lọ́fẹ̀ẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́tò Ọlọ́run dàpọ̀ tí ẹ̀mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa, kárí àánú Ọlọ́run gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.